أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم على سيدنا محمد قد ضاقت حيلتنا أدركنا يا رسول الله. Aki Ọlọ́run atọrọ ìkẹ́gẹ́ fún adéwálé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ẹni tó ṣe pé laulahu lam tukhraj ad-dunya min al-adam, ẹni tí ó ṣe pé tí ó bá sí ọlá tí ẹni wọn bá ti mú ayé jáde látara isi ayé. Salawatullahi wa salamu alayhi wa ala alihi wa ashabihi wa man tabi'ahu bi ihsan ila yawmiddin. Lẹ́yìn gbà tí a ti kí Ọlọ́run ta kí ànábì wa Muhammad, gbogbo tí jáwọn àgbàlagbà tí wọ́n ti lọ, àwọn tí wọ́n ṣiṣẹ́, tí wọ́n ṣe wàhálà, tí wọ́n dààmú, tí wọ́n jẹ́ kérí wá pé, tí wọ́n jẹ́ ká mọ ọ̀tún yàtọ̀ sósì, àtànàstẹ̀tíà an-numayyiza bayna al-fidda wal-qadda. Rahimahumullahu jami'an. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Àfáàgbà Tajul Adab, Ọlọ́run bá kẹ́ wọn. Al-Mufti al-awwal Madinati Ilorin, Mawlana Sheikh Kamaluddin al-Adabi, Ọlọ́run bá kẹ́ wọn. Fadilatu Sheikh Yusuf al-Abuhaji, Ọlọ́run bá kẹ́ wọn. Fadilatu Sheikh Abubakar Agbarigidoma, Ọlọ́run bá kẹ́ wọn. Al-Allama as-Sudani, Mawlana Sheikh Adam Abdullahi al-Ilori, tagamada Allahu bi wasi'i rahmati. Gbogbo àwọn tá dákọ̀ yí pátápátá, gbogbo àwọn tí ń jẹ́ khulafa fún wọn, Ọlọ́run bá mójútó wọn. Kọ́lá ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Bàbá Mudir Markaz, Ọlọ́run bá ṣe wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́, bá wa gbé wọn dìde, bá wa fẹsẹ̀ wọn lélẹ̀, bá wa fi wọn borí ọ̀tá, Ọlọ́run jẹ́ jẹjà ní, Ọlọ́run má jẹ́ ó jẹ wọn. Wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ dákun gbogbo àti àbá tí ń wọlé sérí ètò, ẹ máa bá mi tẹ love and like, ẹ sì máa bá ń share program yìí direct. Ìfẹ́ pẹ́lẹ́ ní program yìí. Ní alẹ́ àná, ẹnu mo rí fídíò Mr. Kompo, mo rí fídíò rẹ̀. Ìbá máa wà ti sọ̀rọ̀ lérí ẹ̀ rárá. Àmọ́ la kó dákọ̀ mi. Astaghfirullah, kó dákọ̀ mi. Innama huwa ashara ilayya bitalwihatihi ashara ilayya. Bẹ́ẹ̀ sì ni wọ́n ní al-ishara takfi lil-aqil. Kò dákọ̀ mi. Àìdákọ̀ mi ní oníjẹ́ mi náà dákọ̀ ẹ̀. Àìdákọ̀ mi ní oníjẹ́ dákọ̀ ẹ̀. Ilẹ̀ mi náà fi àṣára sí pẹ̀lú tẹ̀lúwíhù tèmi náà ipé Mr. Kompo. Ìwọ́n sọ nínú ọ̀rọ̀ rẹ̀ yí pé èyí tí wọ́n yà wá lẹ́nu títí ń jọ wá lójú, ó lẹ́yìn tẹ́jọ́ dúró àfáà nílọ ni tẹ́yìn náà tún wá ń dìfẹ́ndì rọ́ jahalo àbí jahilo muka aban bó ṣe kọ́ pé nù, ó ní jahilo muka aban, ó ní ní sọ pé jahilo murakaban, ìgbò yọ tó wá tó rà rẹ̀ kọ̀rẹ́tì, ó ní jahilo muka abun. Taqulu hadha ya Kompo liman huwa alamu minka, ẹni tó ọmọ kó má jù ọ lọ ìlọ lè léyìn fún jahilo muka aban, lẹ́yìn náà jahilo muka abun. Ó lẹ́yìn mẹ́wàá sọ fún ọba yìí pé àti tàkọ́kọ́ tọ́ lù jahilo muka aban, àtẹ̀kẹ́jì tọ́ lù jahilo muka abun, kò sí jù lọ́nu méjèèjì. Èmi sọ bá ń fún ọ̀n wí eléyìí, ọ̀n wí ọ̀rọ̀ yìí fún ẹni tó ọmọ wípé huwa a'lamu minka. Wallahi nínú tẹ́lì kìí ṣe fàáyí láyé níma, àwọn tó súnmọ́ mi mọ́, àwọn tó wà lẹ́gbẹ̀gbẹ̀ mi mọ́, kọ́dà àwọn ọmọkéwù mi mọ́ bẹ́. Àmọ́ fọ́ Ọlọ́run búra, ìwọ wallahi mo màjọ́ lọ, wallahi ta'ala Allahu shahid ala ma aqul. Táà bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ mọ̀, wallahi mo jọ lọ. Àti wá àti Ìbílísù sàmánì yelmai shaitani azal asal wati Ìbílísù azal saman, wallahi kò sí èyí tí ọ̀nà mi ò gẹ̀ sí púpọ̀ nínú yìí. Sọ́ọ̀mọ̀ ẹgbẹ́ mi ò sọ pé ọmọ nìsìn, èyí jẹ́ ó yí ọ yí pé ana a'lamu minka wa anta arafta bidhalika wa alimuta. Bó ti rí mo sọ fún sọ́ọ̀mọ̀ pàṣẹ ẹ̀mọ́ kó parí ìwọ́ta àdísì òyí, sọ́ọ̀ ti gbàgbé àdísì òmìnirítù wá ní òkọ́ tí làmìnásà ní sọ́ọ̀mọ̀ pàpàdé mẹ́ in tí ò yí ọ nínú kéwú mo láyé ọ, wọ́n ti gbàgbé ni sọ́ọ̀ gbàgbé ọ̀rọ̀ bàlágà ni in tí ò yí ọ mo jí ọ máa ọtún gbàgbé tinú àwẹ̀ tó lọ yìí ọ̀rọ̀ násìkò wà mọ̀ sọ sọ́ọ̀ gbàgbé ni tí ìjọ yọ pé àyà Kùránì tó ń tú gẹ́gẹ́ òyí ọ. Èmi lọ́wọ́ lóru kẹ́lì máa bá ń fún ẹgbẹ̀rún kó mẹ́, àwọn tàbá ń gbọ́ ọgán ó ti máa yí pé eré ìrè òsàn tí ó gbà fún eléyìn lẹ́gbẹ̀ẹ́ kan. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ káwọn èèyàn mo fẹ́ kásà kéèsì ẹ̀, because àwọn pípù yìí ó ní politics ni wọ́n máa politize gbogbo nǹkan ni.
ó kọ síbi àkọlé rẹ̀ wípé ẹ má jẹ́ káwọn ṣíà kí wọ́n da ẹ̀sìn rú mọ́ yín lọ́wọ́. Politics sọ̀rọ̀ ẹ̀sìn lásán, ọ̀rọ̀ ẹ̀sìn ni Abubakar wà ní kòtò, Abubakar sínú kòtò, sọ̀rọ̀ ẹ̀sìn ni, ọ̀rọ̀ ẹ̀sìn ni. Ta ni ṣíà sọ fún yín pé kó máa kí àyílà rẹ̀ rákà márùn? Ta ni ṣíà sọ fún yín pé àsùbá àti rákà mẹ́rin? Kí ló tẹ̀ máa lo politics bí gbogbo kan? Ẹni ó wá dìfẹ́ndì mímọ́ ó yàtọ̀ fẹ́ni tó fẹ́ dìfẹ́ndì ideology rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ bá sì tó bá yẹ pé ideology ni wọ́n wá dìfẹ́ndì, wallahi mo fọlọ́ mo fi búra ẹ ló lè tú gbogbo tí wọ́n sọ pátápátá ẹ rí pẹ̀lú báyìí màlábẹ́ rẹ̀. À ń sọ̀rọ̀ mímọ̀ ẹ̀ sọ̀rọ̀ kan mi. Ṣé kí wọ́n sọ ipá Abubakar ò sínú kòtò pẹ̀lú Ànábì, ṣé ó dí ipò Abubakar kú ni? Àbọ̀níkà Abubakar má jẹ́ khalifatul awwal mọ́. Kí ló ní tẹ̀sí báyìí? Kò sọ Abubakar kalẹ̀, kò yí Abubakar kúò nínú sàábí àgbà fún Ànábì, kò sọ Abubakar kò sọ́dọ̀ ọmọ náà. Kí ló ní tẹ̀sí ọ̀rọ̀ ẹ̀sìn? À ń sọ̀rọ̀ mímọ̀ ẹ̀ ń sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. Èmi tó wá ń jẹ́ oyí ọ àtàwọn tí wọ́n rí bí rẹ̀ láàárọ̀ yìí ipe Abubakar Siddiq lam yakun ma'a rasulina Muhammad sallallahu alayhi wa sallam fi gari thaw bi adillatin qur'aniyya wa bi adillatin min rasuli Muhammad sallallahu alayhi min ahadith rasulina Muhammad sallallahu alayhi wa sallam. Oh Ọlọ́run, ẹni tẹ́lẹ̀ ẹ pé ní Kùránì fẹ́ bá sọ̀rọ̀ kìí ṣe irú yìí, okay? Mo fẹ́ da wàhálà sí yín lágbàdá, mo fẹ́ da wàhálà, mo fẹ́ da sí yín lágbàdá. Kẹ́ẹ̀tì ẹ̀ wá púrúfù ẹ̀ ipé lóòtọ́ ni tó wúye yìí. Al-Qur'ani sọ báyìí, bàdà a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run illa tansuruhu faqad nasarahu Allah. Bẹ́ẹ̀ bá lẹ̀ nẹ́rà Nábì lọ́wọ́ Ọlọ́run ti ràn lọ́wọ́. Ó wà ní thani ithnain. Limadha yakunu rasuluna Muhammad thani al-ithnain? Ẹni tí kéwò yé ṣe thani ithnain ní Ànábì ní àbí awwal ithnain? Ṣe bí kálukú yín lẹ́kéwú ẹ máa wọn tó torí al-khasa'is táà máa ti torí rẹ̀ kọ̀ dámẹ́yà. Nuqaddim al-insana li martabatihi al-'aliya wa li makanatihi al-marmuqa. Ṣé thani ithnain in ló yẹ ká Ànábì jẹ́ ni àbí awwal ithnain? Wàhálà mo dà sí yín lágbàdá yẹn lónìí náà, because thani ithnain tí Kùránì wí kò bẹ́ẹ̀ lómi wí, Ànábì ló bá wí. Al-Qur'ani wá ní thani ithnain, ìyẹn ni pé nínú èèyàn méjì ẹni ẹlẹ́ẹ̀kejì nínú èèyàn méjì, ṣé ẹni ẹlẹ́ẹ̀kejì l'Ànábì ní àbí ẹni àkọ́kọ́? A ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ń sọ pé àìdí àwọn ṣíà sọ̀rọ̀ àwọn ṣíà ní àbọ̀rọ̀ mímọ́. Kí ló fà á Al-Qur'ani fi gbé wá ní thani ithnain? Ẹ wádìí tí ò fi pé Ànábì ní awwal ithnain. Kí ló fà á? Tó bá já sí pé Abubakar àti Ànábì ni ló wà nínú kòtò ní awwal ithnain ní Al-Qur'ani olú. Tọ́lá Ànábì ní ọlá púpọ̀ tó gùn tó tóbi ju Abubakar lọ. Tó bá já pé Abubakar ní wà ń bẹ́nu kòtò pẹ̀lú Ànábì, awwal ithnain ní Al-Qur'ani ògbé wa. Kí wá ló fa thani ithnain? Ànábì àti Abdullahi ibn Urekit ni wọ́n wà ní kòtò. Abdullahi ibn Urekit tá ń sọ nípa rẹ̀ yìí innahu laysa musliman, kìí ṣe mùsùlùmí. Má jẹ́ kí n tàn ọ́, ọ̀rọ̀ Kùránì kọjá abẹ́yìn tí ń tú. Mo sọ fún ọ níjọ́ ní àmà wà ní ìmíyà kan bẹ tó já pé làbúdà an tatarossakha fiha aqdam. Ẹsẹ̀ yóò rí lẹ́ńbẹ́ ìní pírọ́blẹ́mù tẹ́ ní. Wọ́jọ́ tó lọ fẹ́ dìbọn kọ̀rọ̀ mùdírù ọfẹ́sẹ̀ rọ́dùn fún mùdírù lérí ọ̀rọ̀ umiritu hanu kọtílà náà áyà mẹ́ta lọ kó wájọ́ náà tó fi dìbọn kọ̀rọ̀ mùdírù áyà mẹ́tẹ̀ẹ̀ta náà níbo lù tí mo fi máa yé rẹ̀ jẹ́. Alẹ́ ẹ̀ understand kéwú ìní fi sọ fún yí pé ẹ kéwú ni ẹ ní ìmọ̀, ọ̀tọ̀ ni kéwú ọ̀tọ̀ ni mọ̀. Abdullahi ibn Urekit òun ní bẹ nínú kòtò pẹ̀lú Ànábì. Àkọ́kọ́ ni wípé gbogbo tí ń jí àwọn àfáà lùsùn náà pátápátá ittafaqat masadiruhum, gbogbo masadiru wọn pátápátá inú panupọ̀ lérí wípé ala anna Abubakar lam yakun aliman bi khuruji nabi sallallahu alaihi wasallam. Ìgbà tá Ànábì fẹ́ jáde Abubakar yóò mọ̀ ìgbà tá Ànábì jáde gangan. Ẹ jáde kẹ́ wá sọ fún gbogbo ayé sí Abubakar àtànábì jọ jáde kúrò ní Maka níjọ́ tí ṣe jíra. Ẹ sọ fún gbogbo ayé sí wọ́n jọ jáde kúrò Maka. Hunaka riwayatu mulafaqa, àwọn riwayatu kan bẹ tó pé ẹ̀ ń ṣe tẹ̀lifíkù rẹ̀ ní ìmọ̀ gbọ́dọ̀ dàgbà
débi wípé tí ó fi mọ̀ wípé eléyìí yàdìmọ̀tìkì yá kò pọ́síbù. Gbogbo ọ̀rọ̀ wípé nígbà tí wọ́n wà nínú Darussalam, Asma'u tí ń jẹ́ ọmọ Abubakar yóò máa wá lọ lè gbé oúnjẹ láti ilé, yóò lè máa gbé bá wọn nù kòtò, oúnjẹ ni wọ́n ń jẹ, so make sense sá. Yóò máa lọ yóò máa bọ̀, tẹ́sí mọ̀ wípé ilé ànábì gbogbo àwọn mùsùlùmí wọ́n sílé náà pa, wọ́n wà ànábì wọ́n fẹ́ pa. During the time ẹni Asma'u wọ́n máa lọ yóò máa bọ̀, yóò máa gbóúnjẹ fún wa tí wọ́n máa jẹ. Wọ́n wá ní kíyèsí wípé ọmọ yìí ń lọ ń bọ̀ ibo ní à ń lọ ẹja tọpa rẹ̀. Eri gbogbo èèyàn lẹ́rù kí o pé ni èyí wọ̀n kan. Ẹlẹ́ẹ̀kejì ní wípé during the time Asma'u nínú títà fi rinlẹ̀, Asma'u ń bẹ ní Abáṣà pẹ̀lú ọkọ rẹ̀ ní táìmù yẹn. Níbo lẹ ti rí ibi tẹ́ ti mú àwọn àtàn yìí jáde? Níbo lẹ ti mú àwọn àtàn yìí jáde? A ní pàtàkì fún yín. Love and like ẹ dákun ẹ sì máa bá share program yìí direct ẹ máa bá share love and like ẹ sì máa bá share program yìí. Bó lẹ ti mú àwọn àtàn jáde? Ẹ lè wọnú Al-Qur'ani látòkè délẹ̀. Ẹ lè rí àyà walau àyà min al-Qur'an tusabbit anna Aba Bakr kana ma'a an-nabiyyi fi ghari Thawr. Ẹ lè rí. Èyí tẹ̀ tó wá mú wá nú àdísì ṣé nǹkan kan ò yé yín ni? Bukhari gẹ́gẹ́ fún ara rẹ̀ ìjọ yé yín pàpù Bakari ò sí mbẹ́ ẹ sì ń takò. Kí tí a má ti lọ síbẹ̀ kí má ti lọ gbogbo bẹ̀. Ok? A ti mọ̀ wípé jíjáde tá ànábì jáde tó lóhun ṣe jíra lọ sẹ́wọ̀n ká ànábì yọ jáde ni. Ànábì yọ jáde ni ìjíra rẹ̀ ó ṣe rí yá ni. Ìjáde rẹ̀ tó jáde òun nìkan ló dá jáde. Ànábì wa bẹ̀ lọ ike ibi tí ń lọ yìí màmá bẹ Ọlọ́run ma fi mí ṣe kò ń gẹ ẹni tí ó fọ́nà màmí. Èyí tí ń sọ yìí ń bẹ nínú àwọn tíra àwọn àfáà yín, ń bẹ nínú àwọn tíra àwọn àfáà yín. Irọ́ kílẹ̀ ní kó pàfẹ́ nìkan jẹ́ sọ tíra díẹ̀ fún ọmọ sọ fún yín pé gbogbo tí ń sọ ní ń sọ lérí ni. Ó ní masadiru hali sunna muttafiqa ala anna Aba Bakr lam yakun aliman bi khuruji nabiyyi. Gbogbo tíra àwọn àfáà lùsùn náà in ló panu kọ̀ lérí pé Abubakar ò màsíbà nábi ti jáde ní Maka nígbà tí ń ṣe ìjìra fi tilka layla ní òru jọ́ta nábi jáde, òru là nábi fi jáde. Bal fujiha bí masihalatil hijra sabaha. Ọ̀rọ̀ pa nábi ṣe ìjìra wọ́n wá gbé bá Abubakar lógìgì láàárọ̀ ọjọ́ kejì ni. Wọ́n wá gbé bá Abubakar ọjọ́ kejì láàárọ̀ ọjọ́ kejì ni. Ẹ lọ lè wo nù tafsiru al-Qurtubi, tafsiru àfáwà Qurtubi mujalladi ẹlẹ́kẹta sọfà 21. ẹ lọ lè wo ọ̀rọ̀ tí mo sọ yìí mẹ́. Ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lọ lè wo nù tàríkù àfáwà Tabari mujalladi ẹlẹ́kẹjì sọfà 102. ẹ lọ lè wo ọ̀rọ̀ tí mo sọ yìí mẹ́. ẹ lọ lè wo nù Barul Muhit, inú Barul Muhit ẹ lọ lè wo nù ẹ mujalladi ẹlẹ́kẹjì sọfà 118. ẹ lọ lè wo nù rẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí. Ẹ mà wípé ìrìn àjò tá nábì ṣe pẹ̀lú ìjírá tó ṣe kìí ṣe ìrìn àjò fọkànbalẹ̀ ìrẹ̀pẹ̀tẹ̀ṣe tí ó ma wá múgbá tí ó ma má gbọ́n tí ó pè nílé tí ó pàlejò ibẹ̀ ó yá o a ti ń lọ ìrìn àjò tá sọ ó yá tẹ̀lé wa jájọ máa lọ kìí ṣe ìjírá tá nábì ṣe nù tí ó fi wá já sí pé ìjáde rẹ̀ òun àti Abubakar wọn jọ jáde nílé. Ìjírá tá nábì ṣe ò rí bẹ́ẹ̀. Al-Qur'ani sọ wípé sáni ìsìnlẹ̀ ẹni kejì nínú èèyàn méjì tó wà nínú kòtò, ẹni kejì nínú èèyàn méjì tó wà nínú kòtò. Al-Qur'ani sọ pé awwalu ìsìnlẹ̀ tó bá já sí pé Abubakar ní bá ń bẹ pẹ̀lú ànábì nínú kòtò, tó ẹ́pá Abubakar ní bẹ nínú kòtò pẹ̀lú ànábì, etí Qur'ani ó lò ní awwalu ìsìnlẹ̀ tó rá ànábì lọ̀gá Abubakar lọ́mọsẹ́. Ọlọ́run wá ní fẹ́ sọ̀rọ̀ ànábì nínú àwọn méjì tí ń bẹ kọ́lọ̀n wá gbé ànábì sí ìpele ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ kó lọ ẹkọ́ wà pèlè alákọ̀ọ́kọ́. Kí wá ló fà tí Kùránì fi wá lù bẹ́ tó fi lò ní sáà ní ìsìnlẹ̀. In tó fà ní wípé tábíhùn ilà nábì níbi ìrìn àjò tí wọ́n ṣe yìí, ìrìn àjò tí wọ́n ṣe yẹn tábíhùn là nábì. Màtìbóhùn ní Abdullahi ibn Uraykit. Abdullahi ibn Uraykit òun lẹni tó mọ̀nà, òun ló fẹ́ fà nábì mọ̀nà. Ẹni tó mọ̀nà ní ṣáájú, ẹni tí wọ́n mú mọ̀nà òun ní tẹ̀lé, ẹni tí wọ́n mú mọ́nà òun ní tẹ̀lé. Ìyẹn ni pé fi hadha safar níbi ìrìn àjò yìí kana rasuluna Muhammad sallallahu alaihi wasallam tabi'un lànàbì jẹ́ wàlìmọ̀tìbó huwa Abdullahi ibn Uraykit. Abdullahi ibn Uraykit òun ni mọ̀tìbó
ìgbà tí Abdullahi ibn Murayqit ti jábàtì bóun tó ẹ̀pọ̀ ni wọ́n ń tẹ̀lé ìsàn níbi masíá láàrin àjò yìí Abdullahi ibn Murayqit lẹ́ni àkọ́kọ́ Ànábì lẹ́ni ẹ̀kejì torí pé òun ni wọ́n ń tẹ̀lé Ànábì ní ń tẹ̀lé ìlànà Al-Qur'an sọ pé thani ithnayn. Al-Qur'an tí wọ́n mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ yín amúkọ mẹ́kọ̀ọ́ ni ó tó lè má yé yìí wọ́n ìsìkọ́lá lè sọ ibi wọ́wọ́ yóò àwérò látàsà ya subhanallah ẹ̀ tó ti bẹ̀ mọ̀ pé kí sábà kárì náà nígbà tí ń sọ fẹ́ni tí wọ́n jọ wà nù kòtò pé látàsà má bànújẹ́ látàsà ni wà lànàbí olùfún liman sábàtà ìmánu fún ẹni tí ìmánì rẹ̀ dúró kò sọ fún pé látàkà sẹ́mọ̀ pé látàsà ó ní agbá púpọ̀ ju látàkà fún lọ kí ni Sayyidina Musa alayhi salatu wasalam kí ni tó sọ fún Haruna ṣé látàsà ni ló sọ fún àbí látàkà alladhi kana fi qalbi iman ẹni tí ìmánì bẹ̀ lọ́kàn rẹ̀ wa thabata imanuhu tí ìmánì rẹ̀ sì fọkàn tó fẹsẹ̀ lélẹ̀ a ní sọ fún pé látàsà ní sọ fún pé látàsà bí nǹkan ìbẹ̀rù bá dé látàkà fún ìlàsọ̀ fún rẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí Kùránì ti ń lò ó Kùránì ò ní lo látàsà ní fún mùmínì kò ní lò fún Abubakar ẹ sọ fún mi kí ni tó fẹ́ bá Abubakar inú jẹ́ àwọn tí wọ́n rí nǹkan mi lẹ́yìn Ọlọ́run àtànábì àwọn tí wọ́n kọ ikú tí ó pa wọn tó fi wá di wípé mùjáwá di pé àwọn kèfèrí wọ́n ń tọpa wọn wọ́n lé wọn nínú ìlú máa bàjẹ́ mọ́ tún máa nú bí bàjẹ́ ni tálkùrá ní òfin wá sọ fún pé látàsà má bànú jẹ́ inna Allaha ma'ana Ọlọ́run bẹ pẹ̀lú wa Ọlọ́run bẹ pẹ̀lú wa bá mú Kùránì nìkan sáíbà sí Suratu Tawbah àyà 40 Suratu Tawbah Ọlọ́run máa sọ fún pé látàsà má bànú jẹ́ ìkáyà ala lisani rasulina Muhammad látàsà má bànú jẹ́ inna Allaha ma'ana Ọlọ́run ń bẹ pẹ̀lú wa tá nàbí sẹ́yìn ma wá fi lọ́kàn balẹ̀ níbẹ̀ kìí sa Abubakar Abdullahi bunu Murayqit bunu Bikri aw Bakri ẹ ti understand ibi tí mi sọ fún ti padà ṣẹlẹ̀ nù Ibnu Bakri ìlú padà di Abu Bakr sọ ti ayà tí mo kà ní sí ọ̀dá aha mo ti rí Al-Qur'ani ní illa tansuruhu faqad nasarahu Allahu isi akhrajahu alladhina kafaru ẹwọ́n tí Kùránì yóò isi akhrajahu sẹ́rí ọ̀rọ̀ máa kọjá tẹ́ẹ̀fin mọ́ isi akhrajahu alladhina kafaru ó nìkan ní àwọn kèfèrí ni wọ́n sàdúró lérí wípé àfikà rẹ̀ yẹ àfikà pa ọ́ tó fi sájáde ó nìkan إنما خرج نبينا محمد من مكة وحيدا منفردا لم يكن معه أحد ثم سأل الله سبحانه وتعالى أن يرزقه الذي يدله على الطريق فأجاب الله دعاءه الله أكبر دعاء gbogbo tí ń jálù súnà ilẹ̀ ni wọ́n papọ̀ lérí wípé ẹni tó jẹ́ dẹ̀lílù fún Ànábì Abdullahi ibn Murayqit limaza sakata tarikhu anhu kí ló dé tí tó sọ̀rọ̀ parí mọ́ tàríkù tí yí ni o tàríkù tí yí ni o kí ló ní tí ó sọ̀rọ̀ nípa Abdullahi ibn Murayqit Al-Qur'ani wá sọ pé o ní izi akhrajahu alladhina kafaru thaniya ithnaini ẹni kejì inú àwọn méjì ti bẹ̀m̀bẹ̀ èyí jẹ́ Ànábì ẹni kejì láàrin wa tàgbákàrí ní kòtò isi wọn máa fẹ́ lè gáàrí ìgbàtà méjì wà ní kòtò ìyàn méjì ló wà ní kòtò wọn pẹ́ mẹ́ta ìsìyẹ̀kúlù ní sọ ibi yìí èyí náà tó dàrú máa ń lójú ẹni sọ ibù tí wọ́n lò mẹ́ọ̀ nígbàtí rí sọ ibù láti mọ̀ pé sàbí ní ẹ̀ níta àmúkù rárá nù lọ́gàrù bí i àbí lọ́gà Kùránì gan torí pé ní kulli ilmin lugatu gbogbo ọmọ ló ní lọ́gà tí Al-Qur'ani gẹ́gẹ́ fún ara rẹ̀ lúgà rẹ̀ ìjẹ́ sàbí nìkan ní ma lọ sọ ibù fún lọ́gàtù Kùránì torí orin tẹ́ẹ̀rí orin àṣẹ́rù lọ́gàtù ṣẹ́rì bẹ̀ lugatu shairi kọ́lá mú ní tíra kàtí tó ìpé ó kọ tíra náà ní tí jẹ́ ni lugatu shairi lugha wí lugha tó jẹ́ lugha Al-Qur'an tí ẹ̀ mọ́ ni tó fi já sí pé gbogbo bí tí Al-Qur'an bá ti lò sọ ibú in tútù ma sàábé
فهذا يدل على عدم رسوخ أقدامكم على هذه اللغة الكريمة. أنتم بلغة يوجين والقرآن نزل باللغة العربية، فالذي أراد أن يتقن القرآن وأن يتعمق فيما يقول القرآن لابد يكون متعمقا في اللغة العربية. لا بواني ما يوغا وما يوغا إن القرآن وي نوافي understand. alẹ́ mi ń sọ fún yín wípé ọ̀rọ̀ ọmọ lélẹ́yìí má dé àpọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ìmọ̀ ìlàjọ yanjú fúnra wa torí politics lẹ́ẹ̀ máa fi ṣe gbogbo nǹkan. ìkánú àwọn afáwà ọ̀rọ̀ ọmọ wọn yanjú jóni ẹ̀ lọ lè dá pọ̀ mọ́ ọ̀rọ̀ lé ọba kẹ́nẹ́kan ẹ̀ jáwó bí politics yìí rẹ̀ ọtún wọn sọ ní ọ̀rọ̀ rẹ̀ kẹ́nẹ́kan ẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹni tẹ́lẹ̀ dìfẹ́ndì òní sẹ́tọ̀ ọkọ̀ bá yín wọnú sáré ó dà náà èmi náà wá sọ fún ọ pé ẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹni tẹ́ yìí fẹ́ gbọ́rọ̀ rẹ̀ tó ṣe wípé gbogbo tó bá ti sọ ẹ máa dòdò pé fẹ́ tako ni ṣe máa pẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run lérí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́ ti tako lérí ẹ̀ tó ṣe pé ńgbà tí a padà wá fi màhara wa ẹ padà rí wípé àṣẹyìn lólódò ìjẹ́ jáde kẹsọ́ fáyé ẹ bẹ̀rẹ̀ Ọlọ́run. wà ìsìnkọ́ ọ̀lá lè sọ ibi ìgbà tí ń bá sọ ibù rẹ̀ sọ̀rọ̀ tẹ́yìn sọ pé ńgbà tí rí sọ ibù ó ti já Abubakar kìí sàbúbakar ẹ lọ wo bí tọ́lọ̀ tí sọ̀rọ̀ Ànábì Yusuf alayhi salatu wa salam ya sọ ìbá ya síjì àwọn tí wọ́n jọ wà nínú ẹ̀wọ̀n ní ṣe mùsùlùmí ṣe mùmìnira rárá bí tí ó kò ẹ lè gbọ́ lọ́gà Kùránì ẹ lè gbọ́ yìí wọ́n wà yóò hàwérò nígbà sí muhawara ok west scholar sọ ibi ìlà tàzà ìgbà tí ń sọ fún ẹni tí wọ́n jọ wà nínú kòtò yẹn pé má bànújẹ́ inna Allaha ma'ana Ọlọ́run bẹ pẹ̀lú wa fa anzala Allahu sakinatahu alayhi Ọlọ́run wá sọ sakina rẹ̀ ó sọ kalẹ̀ fún Ànábì limadha lam yakun alayhima limadha lam tunzal hadhihi sakina alayhima tó bá já sí pé wọn àtàbí bá kárí wọn jọ wà nínú kòtò kí ló dé tó já gbé ńgbà tọ́lọ́run sọ sakina ìfọ̀kànbalẹ̀ ìfàyàbalẹ̀ ń tọ́lọ́run sọ kalẹ̀ kí ló dé tí èsì pàrọ̀ méjèèjì ló sọ kalẹ̀ fún ẹlọ lè wo gbogbo náà àwọn àyàtò tó wà ní Kùránì gbogbo bí tọ́lọ̀ ti sọ̀rọ̀ kóhun sọ sẹ̀kínà kalẹ̀ fún Ànábì yóò sọ pé òun sọ fún Ànábì wal lil mu'minin ó sì sọ kalẹ̀ fún àwọn mùmìnì wa limadha fi hadhihi al-aya kanat as-sakina munazzalatan ala an-nabiyyi faqat li'annahu kana ma'a kafir torí kí ẹni tá Ànábì wá pẹ̀lú rẹ̀ nínú kùtù káfíìrù ni ó ní Abdullahi bọ́nù Urekit bọ́nù Bikr ẹni wájọ wà nínú kùtù kìí sọ Abubakar wa ayyadahu bi junudihi Ọlọ́run tó lóun fi àwọn ọmọ ogun òun fi kún Ànábì lápá kò sọ pé wa ayyadahuma wa ayyadahu bi junudin lam tarawha wa ja'ala kalimata alladhina kafaru sufula wa kalimatullahi hiya al-ulya wallahu azizun hakim. Ibi tí mo fẹ́ lò láàrin wọn mo fẹ́ dá wàhálà sí lágbàdá lérí àyà yìí lérí tí mo túnú àyà yìí ẹ lọ lè wá kún agbára yín nínú ma kọ fi wá púfù ẹ̀ fún mi wípé àyà yìí ẹni tí ń bá wí òun Abubakar wá púfù ẹ̀ fún mi eléyìn ọ̀kan ẹ̀kejì ìyá ńlá wa Aisha radiyallahu ta'ala anha ìyá ńlá wa Aisha nínú Sahih Bukhari ìyá ńlá wa Aisha jẹ́ oyé gbogbo ayé àárín àwọn sàábẹ́ lónìí ti sọ ó ní nínú Al-Qur'ani látòkè délẹ̀ Ọlọ́run torí ìdílé àwọn sọ ayà kàkàkà lẹ́nu Al-Qur'ani àtòun àti bàbá àwọn tí ń jẹ́ Abubakar àtẹlòmí tó jẹ́ fámílì àwọn nínú Al-Qur'ani látòkè délẹ̀ Ọlọ́run torí àwọn sọ ayà kàkàkà lẹ́ ìyẹn ni pé ayà kàkà ò sọ kalẹ̀ nínú Qur'ani tó wá jásí pọ́rú àwọn ní sọ ìyá ńlá wa Aisha wíbẹ̀ nínú Sahih Bukhari ló wà bẹ́ẹ̀ tó bá jásí pé ayà tẹ́ ń tọ́ka sí ó bá kó Abubakar pọ̀ ní ibi títí sọ́lá àwọn sàábí àgbà ó ti já ìgbé àkùn má dínkù Abubakar kù má gbọ́lá rẹ̀ fẹ́lòmí ayà báyìí tálùkù tó sọ̀kalẹ̀ òun àtànẹ́bì wọ́n jọ bẹ̀rẹ̀ nínú kòtò ẹni kankan ò já ẹ̀yin lẹ dé lónìí tẹ́ẹ̀fẹ́ máa tako ìyá ńlá wa Aisha Ummul Mu'minin ẹ̀yin lẹ dé lónìí tẹ́ẹ̀fẹ́ máa tako èmi ń sọ fún yín sẹ́ a ní bẹ́ẹ̀ tí kéwù kéèyàn fi mọ̀ án oh subhanallah mo sọ fún yín pé tí o bá fẹ́ di ẹni mímọ́ tó fẹ́ di olùmọ̀ yàtọ̀ sáwọn ilé mọ̀ tẹ́ ń pè lólùmọ̀ o fẹ́ di olùmọ̀ gẹ́gẹ́ nǹkan méjì ní lọ́gbọ́dọ̀ ní
àkọ́kọ́ diqqatul ba'th àfáwà kẹ́nẹ́kan ó wí báyìí àfáwà ibùn kẹ́nẹ́kan ó wí báyìí àfáwà kẹ́nẹ́kan ó wí báyìí wa anta taktafi bi hadha limasa la tuhawil an takhusa min haythu yakhus awla ibi táwọn yẹ ti mú kí ló tí wọn náà lè mú tiẹ̀ bẹ́ẹ̀ from their own source ibi tí wọ́n ti mú kí ní ẹ̀ jáde kí ló tí wọn lè mú bẹ́ẹ̀ al-mujtahid yumkinu an yusiba wa yumkinu an yukhti'a وإذا كان خاطئا وأنت تبني على خطئه آراءك فقد انضممت مع الخاطئ فأنت إذن خاطئ أو أنا بقى خاطئ اليوم وهؤلاء العلماء الكبار لا يلامون على اجتهادهم سي ليري دي مكان كو بو ليري بيانجو فإنه من اجتهد فأصاب فله أجران ومن اجتهد فأخطأ فله أجر واحد لذلك لا يلامون على هذه المحاولة ولا هذا الاجتهاد jẹ́mbọ́rọ̀ so kò sáni tí ó bú wọn èmi ò ṣe debate online bá kí Lukman Ọlátúnjí ẹ bá client yìí sọ̀rọ̀ kó má gọ̀sábẹ̀ ká àtàsátòrò wàrá àlè ìbọ̀ra sẹ́yìn pé mi fúnra mi mo ní màá sí tẹ́lẹ̀ àmá mo ti rí mo rí àwọn kankan láyéláyé ẹlọgbàgbé wàláhì lẹ́bàá sí online debate àmá tó bá ní ká ṣe physically tó bá pure lárúbá mú wàláhì mo rẹ́dì fún ṣe pé wàláhì mo mú wàláhì kọ́dá mo tó rẹ́dì fún gbogbo ẹni ó bá fẹ́ sọ̀pọ̀tì bí máa ń fi hìm kọ̀mpútà sọ̀rọ̀ rẹ̀ ṣe pé mo ka kútúbí náà jóni mo ka kútúbí mo ka bàtà Ìbàdàn mo ka kàmálì àmùkùkù mo ka wọn níjò ní kò sí èyí tí ìyẹn rẹ́dì àti náà nínú gbogbo yìí lérí ìtàjọ́ fàyí but ìdí mò ń tà àti kílẹ̀ àfún yín láàárọ̀ yìí ni wípé ọ̀rọ̀ sí Abubakar ló wà nù kòtò àbí kìí sí Abubakar ẹ má dà á pọ̀ mẹ́sìn ọ̀rọ̀ ọmọ là ń sọ ìmọ̀ ẹsọ bí tó ti so mọ́ ọ̀rọ̀ salawatu al-mafruḍ náà ẹsọ bí tó ti so mọ́ ẹsọ níbi tó ti so mọ́ ahkamu siyam shurutul hajj ẹsọ bí tó ti so mọ́ ẹsọ bí tó ti so mọ́ ọ̀rọ̀ sàká ẹsọ bí tó ti so mọ́ èyí tẹ́mi tí a ti kílẹ̀ àfòyín láàárọ̀ yìí nù irú pọ́lítíìsì táwọn ẹni àkọ́kọ́ tí wọ́n lò tí wọ́n fi dojú gbogbo nǹkan rú ẹni mo fẹ́ kílẹ̀ fàyè ọ̀rọ̀ mọ́ ṣẹlẹ̀ ẹ máa lọ papọ̀ mẹ́sìn ẹ má dáwọ̀ ṣíà ẹ má já dẹ̀sẹ̀ rúmọ̀ yín lọ́wọ́ dẹ̀sẹ̀ rúmọ̀ ta ni lọ́wọ́ bó ni ṣíà yẹn ti ń bọ̀ tí ó wà pí àṣùbà ní mẹ́rin fún mi àbí tí ó ní mọ́gíríbì ákà márùn lámàkì à ń sọ̀rọ̀ mọ̀ ẹ̀ ń yí papọ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn politics ẹni gbogbo yẹ that is what I'm trying to correct and I want you to know that I'm still on my stand lérí ọ̀rọ̀ wípé Abubakar lam yakun ma'a Rasul fi gari sọ bi adillatin Qur'aniyya wa sunniyya kọ́dá àwọn àfáàṣíà nínú àwọn kìbárù nínú àwọn àfáàṣíà àwọn gẹ́gẹ́ testify sí ibi Abubakar ló wà mẹ́ èyí wò kèmí tó èmì ẹ̀ṣẹ̀ ṣíà kí ló kèmí pẹ̀lú pé àfáàṣíà wọ́n sọ pé Abubakar ló wà mẹ́ kí ló kàmí kọ́dá àwọn àfáàlù súnnà wọ́n testify sí wọ́n ní Abubakar ló mẹ́ àdé sọ fún ọ pé kò kan èmi èyí tẹ́mi wà fún àní wípé prúfù mọ̀ fún mi prúfù mi mọ̀ ìmọ̀ ni mo fẹ́ kọ́ prúfù fún mi kọ́ tiẹ̀ try kọ́ confuse mi try kọ́ confuse mi let it stand me aya Kùránì lè mi tú fún ọ yìí wá sọ fún mi pé bí mo ṣe tú sọ fún mi pé ò lọ kọ́ dẹ̀ prúfù ẹ̀ that is what I'm all about amakọ ma bá mi sọ̀rọ̀ ńgbà àti kìnìkan ẹni tó wá sí kìnìkan wá sí kìnìkan ẹni kìnìkan wá sí kìnìkan anala subi haja ila kulli hada wo ọkùnrin bá kí àbíkí lọ jẹ yìí máa blọọkù ẹni méjì nìyí o what is your problem kí ni problem yìí máa blọọkù ẹkọ méjì nìyí o wọ́n ní lè ṣe online debate sí dandan ni Al-Qur'ani mo búra pẹ̀lú ọba tó ní Al-Qur'ani tó sọ kàlífà nàbí sallallahu alaihi wasallam
gbogbo ìgbà tó bá rẹ́ di physical debate wallahi mo ṣe tán fún òdodo lẹ́gbọ́n àmọ́ online debate tó bá tún wá tún kọ́mẹ́ntì lérí ẹ̀ máa block ẹ̀ khalas tó bá tún kọ́mẹ́ntì lérí ẹ̀ máa block ẹ̀ bá kí Lukman Ọlátúnjí tí kì bá ṣe pé ẹ̀yin jẹ́ aláburú ẹ sì láburú tẹ́fẹ́ sí kí ló tẹ̀lé sí debate physical debate kí ló tẹ̀lé sí kí ló tẹ̀lé sí sẹ́mọ̀ ipé láti àárọ̀ títí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ayá ẹnìkan ní sọ ọ̀rọ̀ ayá yẹn nìkan ní sọ èyí tí ìbọ̀ sí ìbẹ̀rẹ̀ àdísì irọ́ mà bá yé yí jẹ́ o irọ́ bá yé yí jẹ́ irọ́ bá yé yí jẹ́ o wallahi al-azim torí tí ó bá bá yé yí jẹ́ ni àdísì ẹyọ kan kẹsì mọ́ pé méjì àwọn àfáà yín wọ́n jí ó yé yín pé yọ kan ni ẹ sọ pé méjì ẹwà lọ́rọ̀ báyìí Imam Bukhari kẹjọ yé yín pé yọ kan ni Imam Bukhari al-Bukhari bin nafsi òun kẹjọ yé yín pé ẹyọ kan làdísì because ìgbà tí àwọn àfáà yín ò ní ojú ó yé yín pé manhaj Imam Bukhari níbi jamul ahadith wọ́n jẹ́ kó yé yín àdísì ẹyọ kan lè pín sí mẹ́ta mẹ́rin márùn mẹ́fà méjì mẹ́jọ ó lè pín káàkiri tí ó máa fi ṣe dédé báàbù tó fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí ó wá gbé wá lákọ̀ọ́kọ́ ó wá sọ fún ọ yí pé tọ́ráfù wú sí eré yín ò pé eré yín burú ni tọ́ráfù wú ìyẹn nípa dìsí tí ń sọ fún tí mo gbé wá yìí o ìyókù rẹ̀ ó wá kọ nọ́mbà ibi tẹ́ àdìsíkáì ibẹ̀ lẹ́tì lọ lè bá àwa lọ́bẹ̀ àwa bá ó tún wá kọ nọ́mbà síbẹ̀ yí pé àdìsí yìí ò ní yókù àdìsí tó wà bí báyìí ok eléyìí ní àrùn ẹlọ́wọ́ ẹsọ tí wọ́n pè ní mọ̀kútásọ́rù fún mi mọ̀kútásọ́rù ẹsọ tán pẹ̀lẹ̀ mọ̀kútásọ́rù ẹsọ tán pẹ̀lẹ̀ ẹ̀tán pẹ̀lẹ̀ mọ̀kútásọ́rù ẹsàlàyé tán pẹ̀lẹ̀ mọ̀kútásọ́rù mọ̀kútásọ́rù sọ Bukhari ìyẹn ni pé àwọn ibi tí àwọn àdísì tí gbogbo ayé pé kẹ́lẹ̀kẹ́lẹ̀ tó jẹ́ yọ̀kan kásọ̀gbẹ̀ kágbéwálẹ̀ ọ̀kan padà àráyẹ ẹjọ́ àráyà òròyé ìkẹbá tó dé ó bá tó ní wọ́n fi brákẹ́tì sí kódà tó fẹ́ ìkí òfin brákẹ́tì sí atọ́mọ́wá mọ̀kútásọ́rù mẹ́ta ní bẹ̀lọ́wọ́ mi wallahi summa billahi la ilaha illa huwa mọ̀kútásọ́rù Sahih Bukhari mẹ́ta ọ̀tọ̀tọ̀ ní bẹ̀lọ́wọ́ mi mẹ́ta ọ̀tọ̀tọ̀ ní bẹ̀lọ́wọ́ mi tó jẹ́ mọ̀kútásọ́rù Sahih Bukhari ohun kan ní gbogbo wọn jọ ń fọ́ etí gbogbo wọn sì ń sọ ní wípé èèyàn kan ṣoṣo àdísì kan ṣoṣo ní àdísì náà òpónú mọ̀láyà fadilatu Sheikh al-Abrar ẹ̀sìn ọ̀gá ẹkù mọ̀tábà ẹkù tẹ̀lé gbogbo Allahu yukarimu ọlọ́mọ̀ bá sàdékún dáadáa fún ẹ̀sìn ọ̀gá ẹ̀hẹ́n physical debate ni a fẹ́ òpónú kan kẹ́nẹ́kan Taofiki ọláríwájú ọ̀kẹ́ Amedu adédire òun ló kọ́ kẹ́nìyàn ń fèsì fún afáwà Taofik Ọláríwájú ọ̀kẹ́ ó ní when Yelman called for debate why did Manfaluti run away because he has nothing to prove èmi lè mẹ́sà fún Yelman eré tí ó dàrú ní sí ọwọ́ fídíò mi ọwọ́ fídíò rẹ̀ ọwọ́ mẹ́bí ó sá fúnra wọn wọ́n ti kó àwọn ẹrù kan síwájú rẹ̀ báyìí tí ò rí bídà yàkọ́ kò tí ẹ̀ wá fún mi mọ́ èmi lè mẹ́sà fún Yelman wọ́n bí ayé Yelman rí níwájú wọ́n bí ìgbésí ayé ẹni tó ju Yelman lọ wọ́n bí ire níwájú èmi lè mẹ́sà fún Yelman ẹ̀mẹ́rin tán pè Manfaluti mo sọ fún mo ní ikún tàrí hàn tí Yelman bá jẹ́ atẹ́gùn fákọ̀dìlá àpọ̀ ìta ẹ̀ sọ̀rọ̀ atẹ́gùn àgàlẹ̀ èyí tí wú ilé tìgítìrì tí wú igi tẹ́gbùtẹ́gbù ẹwọ́ ẹjẹ́ ìdádó yà ìdí ẹ̀nà ọdìtán ọdìnà gbogbo àwọn tí Ọlọ́run kádàrá pé àjọṣe prógámù tààrọ̀ yìí gbogbo ẹyẹn mú kí Ọlọ́run kó bá ń dó ti yìnbẹ̀ láti rí àfáwà gbàmù lánàá al-Abrar Fadilatu Sheikh Ibrahim Ahmad Ambali Yasi ẹni máa padà síbó ọ̀rẹ́ mi Fadilatu Sheikh Kudus Mustafa ọ̀rẹ́ mi láti tlinu Ọlọ́run ní jẹ́ máa padà síbó àbẹ́rẹ́kọ̀lá náà Muhammad ọdọ́lọ́
Ọláníwájú Ṣọlá ara àgbo ni àdẹ̀wọ̀ àmàrò òkú lélẹ́yìn you and your Dr. Kamil wallahi you small zalika mablag kamina al-ilmi bó ti yé ọmọ ni ọtí ọ̀dá sáyìn lè gbé dọ́kítọ̀ ní lè gbé wá pàdé mi ó dá èyí tó sọ fún báyìí náà dọ́kítọ̀ rẹ̀ tọ́ ń sọ ni mo rẹ́ dí àti bóun náà ṣe physical debate dọ́kítọ̀ rẹ̀ tọ́ sọ eré ìrìn sọ tí ó gbà fún wallahi tallahi afáwa Jamiu Abdulkadir ẹsẹ̀ òǹkà jazakumullahu khairan afáwa Aminullah Zubair jazakumullahu khairan afáwa Yusuf Adébọ̀wálé Nurudeen ẹkú ìtẹ̀lé wa ẹkú gbogbo ọlọ́run ní fi ilé àlùbáríkà ọ̀làdá Muhammad lọ́dọ̀ afáwa Taofik Ọláníwájú Ọ̀kẹ́ ọlọ́run ní jẹ́ máa padà sí ibú àti gbogbo àwọn tí ọlọ́run ní kí n rí kọ́mẹ́ntì wọn kà ẹni mo kí tí mo sì dákọ̀ yìí gbogbo àwa tó pé rí kọ́mẹ́ntì wa kà ọlọ́run kó bá ń gbàdúrà kálukú kó sì bá ń dótì imam Waliyullah Bakari ẹ̀sìn jazakumullahu khairan bákan náà ọ̀rẹ́ mi Nurudeen Afọlábí Kelma ọ̀rẹ́ mi àtàtà jazakumullahu khairan Alhaji wa Fatai Semiu don't mind himself ẹ̀sìn jazakumullahu khairan afáwa Jamiu Abdulkadir ọlọ́run bá dótì yìí Akorede Usman ọlọ́run bá wà pẹ̀lú yín àlùbáríkà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run èmi rò pé client yẹn ni Baki Lukman ó ní is not my client I don't even like him tó gba tẹnumọ́ online wọ́n ní ìní sọ online debate pẹ̀lú wọn ẹni tí mo asọ̀rọ̀ láàárọ̀ kó tó dọ̀sán mo sì ti rí àbòsí mẹ́ta nípa wọn ẹgbàgbé ìní sọ online debate pẹ̀lú ẹni kankan gbogbo ẹni ó bá fẹ́ bá mi ṣe debate ẹ mọ̀ bí tá ti ṣe ẹ sì pè mí fún debate insha Allah ìyẹn ra àwọn tí wọ́n dìde financially lérí ẹ rí mo pẹ̀lú gbọ́dọ̀dọ̀ insha Allah al-karim Idris Ọlámilékan ẹ̀sìn ga jazakumullahu khairan ẹ̀sìn ga tó gbogbo yọ pátápátá tọ́lọ̀ ní kí àjọ papọ̀ sí prógámù tààrọ̀ yìí àlékún àna ọlọ́run àlékún fàyàbalẹ̀ ọlọ́run kò bá mi sí fẹ́ni kọ̀ọ̀kan wa Ben Sisi ẹ̀sìn ga àwọn olólùfẹ́ wa tààrà nù wọ́n ní wallahi you have good points sẹ́rí lọ́dọ̀ àwọn arábí wọ́n lárò yé ni kéèyàn sọ pé àròyé ni tí ń sọ yìí ẹ̀ ti gbé ní ètò ọ̀hún èrì ìròsàn tí ó gbà fọ́nà afáwa Ismail bíbèrè òsì fowóra ẹ̀sìn jazakumullahu khairan afáwa Muhammad Abubakar Alaro àwọn èèyàn wà nù yóò sì tọ́ khairan ẹ̀sìn ga ọlọ́run bá dótì ọlá náà Muhammad lọ́dọ̀ náà so inshallah ibi tí a dò sí ni afáwa Murtado Lawal ẹ̀sìn ga afáwa Murtado Lawal jazakumullahu khairan ẹ̀sìn ga ọlọ́run bá dúpẹ́ fún yín ọlá náà Muhammad lọ́dọ̀ al-imam ẹ̀sìn jazakumullahu khairan àjàpẹ́ Ọláníwájú àwọn èèyàn wà nù Allahu yukrimukum Allahu yusaddid khutakum Allahu yaj'al umurakum kama antum turidun ẹ̀sìn ga ọlọ́run ní fi sílẹ̀ afáwọ̀ Abubakar ọlá ya Suleiman ọlọ́run bá dó ti albarka ọlá náà Muhammad lọ́dọ̀ ọlọ́ Allahu Àtàndá Rashidi on continue lecturing till their brain go reset ẹ̀sìn torí ọpọlọ ìyá káyọ̀ wọn ó ní ìdíkẹ́yìn reset yẹn tó tọ́ so gbogbo akatẹ wakasi madaniya gbogbo tá à ń bẹ lọ́dọ̀ Ọlọ́run masa dali wa lọ alibarika ọlá nàbí lọ́dọ̀ lọ wàlá bisimilahi rahman rahim alahuma ya man azara jamila wa satara alqabiha wala mu yakhisna bi jarirati wala mu yatika sitara wa ya azima alafwi wa ya hasana tajawusi wa ya wasi kulli maghfira wa ya basu ya dini bila mati wa ya sami kulli najwa imam Bashir Usman àwọn èèyàn wa ní Kaduna al-imam Ọlọ́run adoti wa ya sami kulli najwa ta kulli shakwa wa ya karim as-safi wa ya azim al-mad wa ya kathir al-khair wa ya daim al-fadl wa ya mukil al-atharati wa ya mubtadi bin ni'am qabla shikokia ya rabbana ويا سيدنا ويا مولانا ويا غاية رغبتنا نسألك أن لا تشوي خلقتنا ببلاء الدنيا ولا بعذاب الآخرة يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين لا بسبحان ربك تنسي أفا Jamiu Ganiyu ẹ̀sìn ọlọ́wọ́ bá ń dúpẹ́ fún yín àti Alhaji wa Fatai Semiu ọlọ́wọ́ bá ń dúpẹ́ fún yín náà yóò wọlé ní Muhammad lọ́dọ̀ yóò wọlé Al-Qur'an al-Azim ọlọ́wọ́ bá ń dó tì yín àti afáwa Abdulgafar Abdallah nínú àwọn olólùfẹ́ wa àwọn olùtẹ̀lé wa ni ọlọ́wọ́ bá ń dó tì yín afáwa Shehu Gọ́bù sí Gọ́bù náà ni Muhammad Jami ọlọ́wọ́ bá ń dó tì yín yóò wọlé ní Muhammad Al-Qur'an al-Azim afáwa Aminullah Zubair ọlọ́wọ́ bá ń dó tì yín afáwa Abubakar Ibrahim jazakumullahu kullal khair afáwa Murtado Ọládélé Shuaib best of the best ẹ̀sìn jazakumullahu khairan afáwa Masoud àdúrà àgbà ẹ̀sìn gan wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh afáwa Shehu Gọ́bù Muhammad Jami wọ́n ní long life babalagege mudiru markas oon ọ̀gá tiwa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin sallu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam
ẹ dákun torí tọlọ́run ẹ bá ń share program yìí gbogbo wa pátápátá ẹ bá share rẹ̀ torí tọlọ́run jazakumullahu kullal khair salamu alaykum.